Ìdàkejì Òwe. Tí onílárúbáwá bá sọ lárúbáwá rẹ̀ tí ó dán mọ́ránmọ́rán, tí onígẹ̀ẹ́sì sọ gẹ̀ẹ́sì rẹ̀ tó dán mọ́ránmọ́rán, tí onífírẹ̀ǹṣì sọ fírẹ̀ǹṣì rẹ̀ tó dán mọ́ránmọ́rán, ẹ jẹ́ kí àwa náà sọ èdè Yorùbá wa kó dán mọ́ránmọ́rán nítorí pé ẹwà ni èdè. Tí onígẹ̀ẹ́sì bá ń sọ gẹ̀ẹ́sì rẹ̀, ẹwà rẹ̀ ló fi hàn síta. Tí onílárúbáwá bá ń sọ lárúbáwá rẹ̀, ẹwà rẹ̀ ló fi hàn síta. Tí àwa náà bá ń sọ èdè Yorùbá wa gẹ́gẹ́ bí ọmọlúàbí, bí ó ti tọ́ àti bí ó ti yẹ, tí a ò lo èdèkédè níbi tí ó yẹ ká ti lo èdè, ẹwà wa la fi hàn síta nítorí pé Yorùbá dùn lédè, ẹwà wa òun ni èdè wa. Olólùfẹ́ ètò Yorùbá dùn níbikíbi tẹ́ ti ń láǹfààní àti gbọ́ mi. Ìdàkejì Òwe ẹ́písòdù 5. Inú mi dùn púpọ̀ wípé a ti dé orí 5 nínú 10. Ọpẹ́ ńlá fún Ọlọ́run ọba tí ó ṣẹ̀dá gbogbo wa. Òwe méjì tí a ó máa gbé yẹ̀wò ní òwúrọ̀ yìí, òun ni òwe alákọ̀ọ́kọ́ tí ó sọ wípé àgbá òfìfo ní pariwo, èyí tó lómi nínú kì í dún. Àti òwe kejì tó sọ wípé alára ní gbára ga, adìyẹ ń bẹ̀rẹ̀ kó tó wọ pálọ̀. Kí ni ìtumọ̀ àwọn òwe méjèèjì yìí àti pé ààyè ibo ni wọ́n ti máa ń lo àwọn òwe yìí? Òwe alákọ̀ọ́kọ́ jẹ́ òwe tí wọ́n máa ń lò nígbà tí ènìyàn kan tí ó fẹ́ gbayì láwùjọ ṣùgbọ́n tí kò ní ohun tó fẹ́ fi gbayì, tó wá bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ tí kò rí bẹ́ẹ̀, bí kó máa sọ pé mo lè ṣe nǹkan báyìí, mo lè ṣe nǹkan báyìí, tó sì jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ kò lè ṣe, ó kàn fẹ́ fi gba iyì láwùjọ ni. Tí àṣírí irú wọn bá wá tú, irú wọn á padà di ẹni yẹpẹrẹ. Tí ó bá tún wá dé àwùjọ míì tí àwọn èèyàn ò mọ̀ wípé kò lè ṣe, tó bá tún bẹ̀rẹ̀ sí ní sọ, àwọn èèyàn sọ pé àgbá òfìfo lásán ni, ó kàn ń pariwo ni. Tó bá jẹ́ pé ó lè ṣe ni kò ní láǹfààní àti pariwo nítorí pé iṣẹ́ yẹn, iṣẹ́ tó lóun mọ̀ ṣe ló máa ṣe tó máa fi máa hàn àwọn èèyàn. Kò ní jẹ́ pé ó kàn máa fẹnu ròyìn pé mo lè ṣe nǹkan báyìí, mo lè ṣe nǹkan báyìí. Irú àwọn ẹni bẹ́ẹ̀ ni máa ń bá wípé àgbá òfìfo ní pariwo, èyí tó lómi nínú kì í dún. Ẹlẹ́ẹ̀kejì sọ wípé alára ní gbára ga, adìyẹ ń bẹ̀rẹ̀ kó tó wọ pálọ̀. Kí ni ìtumọ̀ òwe yìí? Òwe yìí jẹ́ òwe tí wọ́n máa ń lò fún ẹni tí ó jẹ́ pé ó mọ nǹkan ṣe. Tí ó wá wà ní àwùjọ tó jẹ́ pé tí ò bá sọ pé òun mọ̀ ọ́n ṣe, ayé ò lè mọ̀ pé ó mọ̀ ọ́n ṣe. Àwọn èèyàn elédè Gẹ̀ẹ́sì nígbà tí bàbá wa Professor Timothy Adéyẹmí tí wọ́n jẹ́ olùkọ̀wé fún ìwé tí mò ń lò láti fi ṣàlàyé àwọn òwe, wọ́n ní if you do not praise yourself, nobody will praise you. Èdè Gẹ̀ẹ́sì ni bàbá fi ṣàlàyé àwọn òwe wọ̀nyí, tó túmọ̀ sí wípé alára báyìí ni máa ń gbé ara ga. Tí ènìyàn ò bá gbé ara rẹ̀ ga, kò ní rẹ́ni sọ pé lágbájá ó mọ nǹkan ṣe. Ẹni tí ó bá mọ nǹkan ṣe, ó lẹ́tọ̀ọ́ fún un láti lè sọ wípé mo mọ nǹkan yìí ṣe ní àwùjọ tí ó bá wà tó jẹ́ pé ayé ò mọ̀ pé ó lè ṣe. Tí ó bá sì ti ń sọ wípé mo mọ̀ ọ́n ṣe, kó máa mú àpẹẹrẹ wá wípé àpẹẹrẹ yìí mo lè fi ṣe. Àpẹẹrẹ nǹkan tí mo ní mo mọ̀ ọ́n ṣe, òun ní ẹ wò mo lè ṣe. Irú ẹni bẹ́ẹ̀ máa ń rí iyì kún iyì láwùjọ nítorí pé wọ́n ń sọ tí wọ́n lè ṣe síta. Èyí ni fún tòní, a ó ní ìpàdé ayọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.